àwọn àṣírí kan tún ti ń jáde o. àwọn àṣírí tó yẹ kẹ́ ẹ gbọ́, àwọn àṣírí tó yẹ kẹ́ ẹ mọ̀. nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ta ni ó ṣe kándídéètì ta ni ò ṣe kándídéètì. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe alátìlẹ́yìn fún olóyè Bayo Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ṣáájú ọjọ́ ètò ìdìbò primary. ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ tí ń jáde tí wọ́n ti ń sọ àwọn ọ̀rọ̀ àjọsọ, àwọn ọ̀rọ̀ àṣírí kan tí ń bẹ láàrin wọn àti olóyè Bayo Adelabu. òṣèlú mọ̀ lágbára o, òṣèlú mọ̀ ọmọ kan bá ọ̀rọ̀ òṣèlú. ìwọ tó fẹ́ ṣòṣèlú ọjẹ́ rò dáadáa, ìwọ tó fẹ́ gbàpótí ìbò ọjẹ́ pé àárọ̀ ti ọ̀dọ̀fínú rẹ kó o rò ọ̀rọ̀ yìí dáadáa kó o tó darapọ̀ mọ́ṣèlú. tó o bá kàn tiẹ̀ darapọ̀ mọ́ṣèlú lásán ọmọ dá ọjẹ́ rò dáadáa kó o tó lọ ọfẹ́ gbígbà àpótí. mo fẹ́ mú fídíò kan wá fún yín tí mo fẹ́ kájọ wò kájọ gbọ́. ọ̀kan lára àwọn alátìlẹ́yìn olóyè Bayo Adelabu lórí ambition rẹ̀, lórí èròǹgbà rẹ̀ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, láti jẹ́ ẹni tí ẹgbẹ́ òṣèlú APC ó mú gẹ́gẹ́ bíi candidate. ṣùgbọ́n tí ọ̀rọ̀ padà rí bẹ́ẹ̀ mọ́. nígbà tí ti wá rí pọ́rọ̀ padà rí bí wọ́n ṣe lérò mọ́, wọ́n mọ̀ tí U-turn wọ́n ti padà lẹ́yìn Bayo Adelabu o. àwọn ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ ni ló wá ń yà mí lẹ́nu pé ṣé pé kóṣèlú ṣe rí rèé, àbí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ló ti rí bẹ́ẹ̀ ni, àbí ìlú Ìbàdàn nìkan ni wọ́n yà bẹ́ẹ̀ ni, àbí ṣé bó ṣe rí inú òṣèlú káàkiri náà rèé. ẹ wò kí n má pọ̀ lọ́rọ̀, màá mú fídíò yẹn wá fún yín tájọ wò tájọ gbọ́. nígbà kan ti rí wípé olóyè Sarafadeen Ali òun ni ẹgbẹ́ faramọ́, òun ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì. wọ́n bá U-turn, wọ́n bá kò lẹ́yìn Bayo Adelabu, wọ́n bá lọ darapọ̀ mọ́ olóyè sẹ́nétọ̀ Sarafadeen Ali. kì í wá sí pé darapọ̀ mọ́ Sarafadeen Ali lásán o, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àjọsọ tán ti jọ sọ pẹ̀lú Bayo Adelabu tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí èròǹgbà rẹ̀ láti di gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. òun ni wọ́n wá ń tú jáde fún Sarafadeen Ali nígbà tí wọ́n ti rí i wípé Sarafadeen Ali òun ni tẹ́tẹ́ rẹ̀ jẹ. òṣèlú máa mú wá fún wa tájọ wo tájọ gbọ́, ṣùgbọ́n kí n tó mú wá ẹ̀yin náà ti gbọ́ síbẹ̀ ti rí wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ni pèdèpèdè ni agbóhùnsáfẹ́fẹ́ ọ̀rẹ́ mẹ̀kúnnù ẹlẹ́yinjú àánú títọ́ ọmọdé tàgbà ń fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. lẹ́yìn náà ti gbọ́ pé ó ti gba certificate of return láti ọwọ́ ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú Accord lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ gbọ́ ṣe bẹ́ẹ̀ rí àbẹ́sọpẹ́ rí ni ó ti gbà ó ti gba certificate of return. Dr. Oriyomi Hamzat ó ti wá padà délé o, ó ti padà sílẹ̀ Ìbàdàn. tẹ́ ẹ bá rí ogunlọ́gọ̀ àwọn èèyàn, àwọn èrò tó pọ̀ bí omi, àwọn èrò tó lọ bìbà tí wọ́n lọ pàdé Dr. Oriyomi Hamzat ní pápákọ̀ ọkọ̀ òfurufú. ó yà àyàn lẹ́nu o,
àfi bí omi, àfi bí ìgbà pé ò sí èèyàn nílẹ̀ Ìbàdàn mọ́, àfi ìgbà pé ò sí èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ mọ́. Wọ́n lọ pàdé Alhaji Oriyomi Hamzat, wọ́n ń kọrin, wọ́n ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá, wọ́n ń dúpẹ́ fọ́lọ́run ọba tó jẹ́ pé ọjọ́ kíkiní àwọn padà sí sóore. Alhaji Oriyomi Hamzat ó bá àwọn èèyàn sọ̀rọ̀. Kí ló bá àwọn èèyàn sọ? Kí ni ọ̀rọ̀ tó sọ fáwọn èèyàn lẹ́yìn tó gba certificate of return? Táwọn èèyàn ti kí káàbọ̀ padà sílẹ̀ Ìbàdàn. Màá mú wá fún wa òdì méjì nínú fídíò tí mo fẹ́ mú wá, tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè, tẹ́ mọ bá mi fi ìdáhùn yín, èrò tiyín àti ìwòye tiyín, tẹ́ mọ fi ṣọwọ́ sí mi láàyè fídíò yìí nísàlẹ̀ fídíò yìí tá a jọ gbé yẹ̀wò. Òun náà ni wípé kí wá ní ìrètí màmá àjàjà àti ẹni tí wọ́n fà kalẹ̀ wípé òní ó jẹ́ kándídéètì nínú ètò ìdìbò láti yan gómìnà tuntun fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Kúnlé Búsàrí gùdùgùdù bó ló ṣe fẹ́ jẹ́, ṣùgbọ́n à ń gbọ́ wípé certificate of return tí wọ́n bá fẹ́ fún ẹni tí ó bá jẹ́ candidate ẹgbẹ́ kan, ó gbọ́dọ̀ ní signature ẹni tí í ṣe national chairman ẹgbẹ́, ó sì gbọ́dọ̀ ní signature ẹni tí í ṣe national secretary ẹgbẹ́. Ṣùgbọ́n màmá àjàjà mọ̀ ní secretary, màmá àjàjà òun ni national secretary ẹgbẹ́ ACORD. Mo sì ń gbọ́ wípé ò sí signature màmá àjàjà tí í ṣe national secretary ẹgbẹ́ ACORD nínú certificate tí wọ́n fún Alhaji Oriyomi Hamzat, wípé signature national chairman nìkan, ìyẹn Maxwell nìkan ní ń bẹ lórí certificate tí wọ́n fún Alhaji Oriyomi Hamzat. Ẹ gbọ́ bó ló ṣe fẹ́ jẹ́? Ṣé màmá àjàjà ó gba kámú ni àbí kí ni màmá àjàjà fẹ́ ṣe? Tí màmá àjàjà bá kàn tiẹ̀ tẹ̀síwájú láti máa fà á, láti tẹ̀síwájú láti máa wò pé bó ló ṣe fẹ́ jẹ́, ṣé màmá àjàjà ó jẹ? Àti pé ta gan ni àjọ INEC, ta ni wọ́n kọ sí orí ìwé ballot paper? Ṣé Búsàrí ni àbí Alhaji Oriyomi Hamzat? Ẹ jẹ́ àjọ máa wò ó, sísí fíìmù ni ibi tí ó sì parí sí, kò sí ìsẹ́ni tó lè sọ o. Sísí fíìmù lọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí ṣe rí ní ẹgbẹ́ òṣèlú ACORD party, bẹ́ẹ̀ náà ní rí ní ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ òṣèlú tó fẹ́ jẹ́ pé lálàáfíà jù, tí ò sí awuyewuye tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, òun náà ní ẹgbẹ́ òṣèlú APM. Àbájọ tí wọ́n fi ń sọ wípé gómìnà Olúwaṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ló wà nídìí bí ẹgbẹ́ òṣèlú ACORD party bó ṣe ń rú gùdùgùdù yóò ṣe fararọ. Wọ́n kàn tiẹ̀ sọ wípé Ṣèyí Mákindé òun lọ́sẹ̀ tí Kúnlé Búsàrí ló dẹ Kúnlé Búsàrí sínú ẹgbẹ́ ACORD party tó fi ń rú gùdùgùdù tí ò fi dúró re. Ẹ gbọ́ bó ló ṣe jẹ́ gan. Ẹ̀yin èèyàn dẹ́ mọ bí nǹkan ṣe ń lọ. Ẹ jẹ́ ká mọ èrò yín, ẹ jẹ́ ká mọ ìwòye yín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Bó ló ṣe fẹ́ jẹ́? Níbo lọ̀rọ̀ yìí ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́? Ẹ jẹ́ kí n mú àwọn fídíò tí mo sọ yẹn, ẹ jẹ́ kí n mú wá fún wa kájọ wò, kájọ gbọ́, kájọ mọ bí nǹkan ṣe ń lọ. Mo mọ̀ pé kò má rí sáà torí pé wọ́n sọ fún pẹ̀kẹ́lẹ́. Èmi ni mo fẹ́ president pé kò rí, ó dẹ̀ rí. Nígbà tó dẹ̀ jáde lóòótọ́ ẹ̀ ó pè mí. Ipe ìdíbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ sọ, mo ní òòrí àlébù mẹ́ta bẹ́ẹ̀. Ó lóun rí. Mo ló sọ pé kò má rí sáà. Mo ló sọ bẹ́ẹ̀ fún mi. Mo ló rójọ́ fún mi o. Pẹ̀kẹ́lẹ́ rójọ́ fún mi o. Lójọ́ tó kú mẹ́ẹ̀. Ó jẹ́ ẹjọ́ Tuesday. Lóru Tuesday kò sí dàbíta. Ó lọ pé kó máa ṣáà òun fẹ́ mí sòun nínú cabinet, òun brilliant. Mo ní òkè kí ló wọ́n tún sọ? Ó ló sọ pé àfikún gba leave of absence.
ó lóun sọ pé electoral law kò aláwọ̀ olùbọ̀ ọ̀sẹ̀ sojú ọ̀pẹ́ wà wọlé primary ọlọ́run ọgbọ́n oṣù ọ̀ ó fẹ́ gbá bọ́ọ̀lù gẹ̀ẹ́sì rẹ̀ rí nìyẹn nígbà tí ẹgbẹ́ bá gbé bọ́ọ̀lù ẹ̀ tó kọjú sí tíìmù kan sọ pé bọ́ọ̀lù ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ẹ̀ wọlé ẹ̀ wá sọ pé ẹ̀ wọlé ẹ̀ kò pé ìgbésẹ̀ yìí kankan fáwọn ó ní aláàjì olè kankan balẹ̀ àwọlé pé àwọlé èmi ò fẹ́ ìwé lẹ́yìn wọ́n sọ fún ìgbé Sàràfà ní o so ó wá sọ fún ọ̀sán fún un ó ní president sọ wọn ní àlékún mẹ́ta tó wà nínú ẹjọ́ tó rò kalẹ̀ president kò má resign ó ní gbogbo alẹ́kọ̀ọ́ bá fẹ́ oníṣòwò wọlé ó mọ̀ pé kò sí president lẹ́yìn ẹ̀mọ́ nìyẹn ó ní kí n má wọlé wà wọlé wọ́n tó dẹ̀ jọ́ kejì jọ Wednesday ní sáyẹ́gbọ́n mi pè wá èmi olóyè tẹ̀sí Fọlárin àti pẹ̀ǹkẹ̀lẹ̀ náà sílé wọn ní asokoro ní ti Fọlárin ẹ̀dẹ̀ kì í sọ̀rọ̀ ní òkè ní tèmi gbọ́ láti ọ̀dọ̀ ààrẹ o lẹ́ẹ̀kí náà ti yẹ fìlà tí mo lọ Sàràfà àdé ni o ìsàgbọ́n mi náà ààrẹ sọ fóun náà mo náà sọ fún sọ olóyè tẹ̀sí náà pé Sàràfà àdé ó ní yẹ ọ̀dọ̀ wọn gbà yóò gbà yẹn àdọ́dá sàtàkì ààrẹ sọ pé Sàràfà àdé ó ní yẹ so tó ẹgbẹ́ náà àmẹ́ta dúpọ̀ àmẹ́ta ti gbọ́ pẹ́ẹ́kẹ́ wọn náà ti gbọ́ nìyẹn lókè tó bá wá rí bẹ́ẹ̀ kí ni ká ṣe wọn làwọn ò gbà tí ẹ bá gbà ẹ̀yin méjèèjì ẹ mọ òye láàrin ẹgbẹ́ òyìnbí lọ́sọ̀rọ̀ president ìṣàjùmọ̀ bí lókè wọn náà fara mọ́ wọn ò rí yanjú dágbo méjì òru èmi lọ sọ wọn àti àtẹ̀fẹ́ túká ìṣe pẹ́ẹ́kẹ́ ní kámẹ́nì kan nú àwọn wọn ní ìdàgbẹ́ nìkan olóòpẹ́rẹ́lẹ̀ tí mú Sàràfà àdé ó ti fún wa ní ọmọ òye èyí lẹ́fẹ́ yọ ọmọ òye láàrin lẹ́fẹ́ ní káta Sàràfà ẹ̀ẹ́dẹ̀ lè yàn ó fi ń pé àbí Sàràfà gbà lórí yìí pé ẹ má dùkọ́ ra yé so kí ni àtúwà bẹ́ẹ̀ máa ṣe kìíní sí so mo nà ní wẹ́ èmi ò lọ ní ọ̀dà o president ní kí n lọ síbi Sàràfà bẹ́ẹ̀ di cloud kí n lọ wo ibẹ̀ o ó ní kí n máa lọ ọmọ ní nǹkan bọ́lọ́ sọ fún mi one ayé ló bá mi two ní òṣèlú ló bá mi so ààrẹ ló fi wá pọ̀ ó tẹ̀ sí dá wa báyìí látàlẹ́ ó fi dá